mo máa ń sá fóbó Ifá ni láti ìgbà tí ojú mi ti rí nítorí báyìí mo máa ń sá fún òbò Ifá ni. Òbò Ifá ó fẹ́ ba ayé mi jẹ́, ìyá yìí fẹ́ fi òbò pa mí lẹ́yìn ìgbà tọmọ ẹ̀ bímọ fún mi tán. Kì í ṣe pé gbogbo àṣàmọ̀ tí ìyá yìí ń pa fún mi ò yé mi, kì í ṣe pé kò wù mí náà kémi náà fokó sóbò ìyá yìí, àmọ́ mo ti fi ọmọ wọn rí. Ìyẹn ni mo ṣe ń ṣe bí òtè tí mi ò tètè dá wọn lóhùn. Àsọmọ ìyá yìí ti ròyìn fún ìyá yìí bí mo ṣe mèrè ṣe tó. Àǹtí Ṣeun, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nutẹ̀lú Reality Show. Olúwaṣeun ọmọ Àkànjí lèmi ń jẹ́. Ẹ wo ọ̀rọ̀ àwọn jọra wọn o, ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ story dẹ̀ máa ń jọra wọn, àmọ́ tẹ́ bá gbọ́ délẹ̀ ẹ mọ̀ tá à ń sọ ọ́nà story. We don't need to twist anybody's story ká tó sọ story tiwa. Látọdún mélòó tá a ti wà ń di ẹ tún doubt wa ni. I have some voice note tó yẹ kí n máa play tí máa ti ń sọ̀rọ̀ mi lọ, àmọ́ most of the time mo kàn máa decide pé kò ní ìdí kí n play ẹ̀ mọ́, àmọ́ very soon nísìnyí màá máa play voice note fún yín. Mo fẹ́ sọ fún yín wípé kò sí fídíò kankan tí mo ṣe tí kò sí voice note ẹ̀ lọ́wọ́ mi. Ẹ̀yin tẹ̀ ń bá wa wo fídíò ẹ̀ ṣe mo dúpẹ́. YouTube lè mọ̀ pé ti máa parí ẹ̀, ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó lè má yé yín sí. Kì í sì sọ̀rọ̀ okó àtòbò nìkan là ń sọ. Ìṣubú àwọn kan la fi ń kọ́ yín ní ìrírí ayé. Máyì sọ pé ìyá yìí o, ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ lóbìnrin, òun lòun àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de. Oúnjẹ nìyá yìí tà nínú compound gáréjì àwọn. Ọmọkùnrin sọ pé ó ní típà lòun wà tóun. Ó ní ìyá yìí máa ń tó oúnjẹ, ó máa ń pa ògùn fún máa ṣe gbogbo ẹ̀. Ọmọ rẹ̀ obìnrin yẹn òun àti ẹ̀jọ́ ń ṣègbà yẹn, òun tiẹ̀ tí máa dá mọ́tò ní fúnra lára òun ṣẹ́ lọ́ndẹ̀, òun wà ní ọ̀ndẹ̀ ọ̀gá òun ni. Òun àtọmọbìnrin jọ ń ṣe, àwọn jọ ń lọ àwọn jọ ń bọ̀. Wọ́n ní so gbàtó dé ìyá òun rí pé ó lóyún, àwọn ẹni sọ pé ìyàwó ẹ̀ ti lóyún. Nígbà ó jẹ́ pé wọ́n ló fẹ́ ṣe introduction tó ń bá kókó ní dóhùn lóhùn, ó pẹ́ wọn ló fẹ́ ṣe introduction, òun kọ́ lóhùn lóyún nìyẹn. Oníṣòwò tiẹ̀ nìkan tó wọn àfi bọ̀ wá ní pé òun lòún lóyún gan. So òun gbójú kúrò ńbẹ̀, ó ṣe introduction, òun lọ́njọ́ introduction ni òun ní kò lè tó bẹ́ẹ̀ kí ló tó òkè òun mọ́. Òun náà ti mọ̀ pé àwọn ò lè fẹ́ra àwọn tẹ́tẹ̀lẹ̀, but at least level tí ẹ ga ju tòun lọ. Òun tó pọ̀ ga àwọn owó tó ga àwọn bá fóun bẹ́ẹ̀ àwọn lóòdù yẹpẹ̀ àwọn dé ṣé ní 1,000 2,000 tó bá fún mi lẹ́mọ̀ fẹ́ tọ́jú ọmọ àtìyàwó wípé mi ò dálé gbà, but at least ìyẹn ò mí o ti lọ olólùmí tó ń fẹ́ nìyẹn. Ìyẹn ò mí ọ̀nà ọmọ yìí tó ti fi fẹ́ ọmọ ẹni pé tọ́mọ ìbá àárọ̀ agbóúnjẹ wá fóun, ọ̀sán agbóúnjẹ wá fóun, alẹ́ agbóúnjẹ wá fóun, bó ṣe máa ń gbé wá fóun nìyẹn. So kò jẹ́ kóun máa là wípé òṣìṣẹ́ tóun ṣe ò tó nǹkan kan, kí oúnjẹ yẹn má bàa wá blọ́ọ̀kù, kó oúnjẹ yẹn má bàa blọ́ọ̀kù ló ń sọ pé kóun bá ṣe dáadáa sí i. bọ́dọ̀ tó bá ń ṣe dáadáa sí i á sì máa fóun ní oúnjẹ lọ continuously, but kò dóhùn náà kò tá sóhun, kò gbóúnjẹ wá fóun mọ́. Òun lọ́njọ́ introduction ni ó dẹ̀ ṣègbéyàwó, ó lọ sílé ọkọ ẹ̀, ó máa wá sọ́dọ̀ yẹ ọ kì í ṣojoojúmọ́ torí ti wà nínú oyún. Nígbà tó bímọ ọjọ́ ìkómọ ìyá ẹ̀ pẹ́gbẹ́, ó pe àwọn èèyàn nínú gáréèjì àwọn onítìpà, òun náà ń lọ. Gbogbo táìmù yìí òun ò tí ì dá wà. So lẹ́yìn ìgbà yẹn kò pọ̀ bí ọdún kan tí ó lọ tán lòun dá wà, ló ti pé gbogbo táìmù yìí òun ti ń drive o, bò òun ò tí ì dá wà tòun. Òun gba típà, ọlọ́run dẹ̀ bóun ṣe òun gba típà, òun ṣe gbà ní ọlọ́run tiẹ̀ ṣe òun bẹ̀rẹ̀ sí drive tòun. Ó ló wà dọjọ́ kan òun lọ síbẹ̀ òun fẹ́ lọ oúnjẹ ni. Ìyá ẹ̀ bá ní kí ló máa ń ṣèwọ àgbàtọ́rẹ̀ rẹ ti lọ, òun sọ pé girlfriend yẹ àgbàtọ́rẹ̀ rẹ ti lọ ló ti ṣe bákan mọ́mí kì í ṣe bẹ́ẹ̀ ẹ má bínú. Òun bá jẹ́ kí wọn wá kí mi wá ṣe kí ni. Ìyá yẹn bá tó bóúnjẹ sí ẹran sínú oúnjẹ òun wá ní mọ́mí ẹran kan lòun pè é ṣé wo lójú ògúnfe ni òun ò lágbára ògúnfe báyìí ẹ mọ̀ pé mọ́tò yìí òun ṣẹ̀ṣẹ̀ gbà náà ìyẹn ò mí jẹ́ mo fún ẹ. Ó lóun bá jẹ ìjẹ́ nítorí òun jẹ àmàlà sí ìgbà tóun lọ òun ní ẹgbẹ́ owó oúnjẹ òun má wọrí òun ní ẹ ṣe máa òun lọ. Onígbà tó yá wọn ní àwọn yòókù rẹ pé ìyàwó rẹ máa ń béèrè ẹ̀ torí àwọn ọmọ pé àwọn fẹ́ ra òní wọ́n béèrè òun. Ó ní wọ́n béèrè ọ ní pé tó bá jẹ́ kó yọjú sáwọn ẹ ká sùn mà báwo ni ẹgbẹ́jọ́ mẹ́ta mọ̀ wọ́n lè béèrè mi ìgbà tí mi rí ẹ lánàá mi ò rí ẹ níjẹta àgbà tó ti wá jẹun mi ò rí ẹ kì í ṣe bẹ́ẹ̀ má torí pé mo fún ẹ kó o máa lọ rárá o tó ti fẹ́ jẹun bí ọmọ ló jẹ́ sí mi ìwọ sáà máa wá a máa fún ẹ lóúnjẹ kí ni gbogbo yẹn ìyẹn ò mí nà níta ń jẹ níta ṣe kí ni ẹ ṣe mà so fẹ́ jẹun báyìí ní ìsìn mo ti mú kókó mà kókó kì í ṣe oúnjẹ ẹ bá ń bọ àmàlà fún ó jẹ́ ìpamọ́ fún òun jẹ́ kí n jẹ́ àmàlà òun ṣe. Olúwa àtijọ́ kan ìyá yẹn bá pé òun fẹ́ rí òun ó bá ní
ṣé o mọ̀ pé mo láìkì ẹ ni ó ní ìyá yìí sọ dáadáa ó ní mọ́mì láìkì mi bíi ti bò mo láìkì ẹ mọ bí mi àti lágbájá jẹ́ síra wa ta ni ṣó ẹ fẹ́ ra yín ni ẹ fẹ́ ra yín rí ẹ lè fẹ́ ra mọ́ ó ti lọ lé ọkọ tiẹ̀ so kí wàá ní àbóṣe máa lọ máa bá sùn lé ọkọ ẹ ní rárá o àpò iná níyàwó bàbá ẹlẹ́ran láti tó máa ń tẹran tó máa sí ìyẹn kẹ kò lè ṣe mọ́ láti bí oṣù mẹ́fà lẹ́yìn kò fọwọ́ kàn mí nǹkan ọmọkùnrin rẹ̀ ò dìde mọ́ màá gbé báyìí ń gbẹjọ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ò dìde sí ìyẹn ni màá mọ̀ ṣe ọmọ ìkéré ara mi wọ́n mi ewu kí ó máa lé díẹ̀ kí ló máa lé ń bẹ̀ ṣé o fẹ́ pariwo fáwọn èèyàn pé mi àti ẹ̀ ń ṣe nǹkan kan ni wọ́n máa fún ẹ níbi tó wà tí wọ́n máa bá mi ni ibi tó máa lọ sóòtẹ́ tó máa wọ̀rí kì í sóòtẹ́ ilé ni wà á sì máa bá mi má wọ̀rí ilé yín wọ́n ṣe bí ọmọ kékeré sórí mo sá fún ẹ tó la máa lọ má wọ̀rí òun sá sọ pé o ṣe tèmi èmi ò lówó tí mo fẹ́ fi mẹ́ńtẹ́ yín bẹ́ẹ̀ ṣe fáyín ṣe mí náà mọ̀ pé olówó lọ́wọ́ ṣé mo ní kó fún mi lówó ni a ní kémi àti ẹ̀bùkọ́ a ní kó kájọ máa wà wọ́n mi ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sórí má jẹ́ ń tàn ẹ́ jẹ ọkùnrin tí ó bá mi tí ó gbomi jìgìjìgì ó ní mò ń fẹ́ ká ní pé táwọn gbogbo àwọn ọ̀gá inú toast mi pa àwọn fẹ́ mi béèrè wọn kò sí tí mo dá lóhùn nù wọn ṣáàmà tí mo fẹ́ fún oṣù mélòó kan mo gbé jù lẹ́ni ṣáàmà tí mo ṣe súkẹ́súkẹ́ lórí òbò èmi ò gbádùn ọ̀kan anúkùnrin ọmọkùnrin tó ti mi gbìgbì tó gbára mi ó nà ok ma máa rò èmi wàá máa rò fún sọ pé o ti gbọ́ ni mo ti gbọ́ mà fún mi nọ́mbà ẹ̀ wọ́n lè gba nọ́mbà mi màá pè é tó bá ti di weekend mo máa ń lọ sí church mà ṣé o kì í ti church dé ni ok ma tó bá ti Saturday àwọn máa máa tajà lẹ́dẹ̀ mí kí ni máa jẹ́ máa lọ last born wọn lógbólógbò ìbí tí ọ̀wọ́ kí yẹn ti ẹ̀ dàgbà kí máa fi lánàá mi mọ̀ pé ìyá ló máa padà wọlé òun bá ní ok ma ẹ ṣe ma tó bá ti Saturday ok ma tí bá ti ṣí wọn Saturday máa jẹ́ kẹ́ mọ́ ok ó ní àti ṣùn ìgbà tó ti Saturday ó ní naturally òun ò dùn àgbàlagbà rí pé èèyàn dàgbà wọn dò láyé òun kí ẹ ń kọjá àyè òun tóun bá ti ń fẹ́ tóun bá ti pé láì tí ń lajú onírè lọ lóun òun máa yọ̀ǹda rẹ ni ó ní àmọ́ ìyá yìí bá pé òun bóun ni ṣé o wà pa àárọ̀ yìí mi tí ì rí òun àpè òun láàárọ̀ òun máa wá jẹun bẹ̀ láàárọ̀ ìgbà tó yá kò gbóúnjẹ mọ́ oúnjẹ mọ́ wọ́n máa gbé sínú kúlà tó bá sì ń lé wọ́n gbé sínú kúlà wọ́n gbé fóun tó máa sọ pé àmàlà lòun fẹ́ jẹ àmàlà lòun máa jẹ àwọn tí ìbára wọn sún onígbà tó jẹ sáwọ́dì bí àìṣe pé òun yẹn pé sóun gba lòun máa ṣíwọ́ onímọ́tò òun kíndìnkàn ó dà òun dúró díẹ̀ onígbà tó máa dé aago mọ́kànlá tó ń gbé mọ́tò padà dé torí bí táwọn tó ń ti lọ já yèpẹ̀ pé ibẹ̀ yẹn ọ̀nà yẹn ò dá bí ìrà ló wà ń bẹ̀ pé káwọn tó rí mọ́tò yọ nígbà tó máa dé bó ti rẹ̀ òun wọ́n sọ pé ó ti rẹ̀ òun gan pé ibi táwọn ti lọ já kíní bó ṣe kíní pé kọ́ máa wọ̀rí tó bá ti di àárọ̀ ọ̀la torí tí wọn òun ò ní lọ ṣọ́ọ̀ṣì ìyá ẹ̀ bá ní mo sì ti wá dúró dì ọ́ mo sì ti wá múra dì ọ́ gbogbo ara mi sì ti wá ń dúró dì ọ́ ó ní wọn ò pé báwo ni ìyá yìí ṣe ń imagine ìbálòpọ̀ òun kíní kan gbogbo ara mi sì ti wá ń dúró dì ọ́ mi sọ pé ẹ mọ̀ wọ̀rí tó bá ti dọ̀la wípé tó bá ti di ọ̀la ṣé òun bá èèyàn gbé ni àbí wọn nìkan lòun dágbà òun gbé pẹ̀lú èèyàn ni o wọn ò rí tàbá ti jọ sọ́rọ̀ bá ti jọ wò dáadáa ó dàgbà létí ẹ má fẹ́ wọ wá ní ìsìn kan máa wá bíi pé mo wá wọ ọmọ mi ni máa wọlé mi dàgbà lé mi lówó láti gbalẹ̀ lọ́wọ́ ó ní àǹtí ṣeun mo ti ń lówó lọ́wọ́ ó ní àmọ́ torí ìyá ẹ̀ ni mo ṣe ń sọ bẹ́ẹ̀ wọn ìyá mi ni pé kó máa wọ̀rí pé táwọn tọ́rọ̀ bá ti yéra àwọn máa gbalẹ̀ ó ní jọ tó máa lọ báyà ìjọ Sunday òun á ní kọ́ wọ́n á bọ̀ wọn níbi báyìí òun sọ bí wọ́n ti máa bọ̀ wọn ti wà nílé wọ́n á bọ̀ wọn wọlé gbà tó ń wọlé bí àì ṣe wọlé báyìí tó báyìí nǹkan tí ìyá ìfi kó ọyàn nẹ́ẹ̀tì tó gbàtọ́ tí ìyá ìwọlé báyìí dé báyìí lẹ́yìn ní jẹ́ ká jọ ṣe wádìí nísàlẹ̀ òní rárá o jẹ́ ká jọ síbi ok pé wọ́n àwọn fẹ́ mu big stout kọ́kọ́ méjì wà ó ní ọkọ́ méjì wà àwọn máa jẹ pepper soup ìyá ìjẹ pepper soup gbàtọ́ ṣe gbogbo ẹ̀tàn èló ní gbogbo owó oníkẹ́ máa wọ̀ ní kí ló dé mọ́tò mi kọ́ sí ìnáwó ìyá ẹ̀ bá sanwó nígbà tí ìyá ẹ̀ sanwó tán nígbà tí ìyá ẹ̀ mú òun dó ó ní òun kọ́ lóun dó ìyá ẹ̀ ló dóhùn
ìgbà tí ìyá ẹ̀ mú òun dó àwọn tí ìyá ẹ̀ dùn tó ní ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkó ọ̀yà yìí o gbọ̀ tó ń já ẹni sóti rí ẹni òun ní kò rẹ̀ hùn ó ní bó ṣe ń gèdè báyìí ó ti rẹ̀ hùn pa ó ní òun ṣe ẹ̀mẹ́rin ìyá ẹ̀ sì ń pariwo pé tó bá máa ṣe sí èmi ò kéré tó láwọn àgbo tó máa ń kí yẹn máa bẹ́ẹ̀ wá máa bẹ́ẹ̀ rà kó máa mú dáadáa sórí ẹ̀kan tí máa jókòó báyìí mo fẹ́ kéèyàn tẹ̀ mí dáadáa òun ní òun ti gbọ́ ìyá ìdóhun ẹlẹ́ẹ̀karùn báyìí òun ti wíìkì onígbò táwọn ti wọlé síbẹ̀ tó máa sọ pé àṣebí tí ń pẹ́ ni ó ti rẹ̀ ẹ̀yà pè wọ́n ní kó bá gbé kinní wa ó ní nígbà tó di bí ọwọ́ aago 7 ó ní òun fẹ́ máa lọlé ẹni tó ń gbọ́dọ̀ òun sọ pé òun ò ní wá sunlé ó ní wàá pè ní ó ní wàá ní ẹjọ́ kóun lọlé tóun bá ti lọ sílé tó bá ti di Sunday tó ń bọ̀ òun á ti múra pé òun fẹ́ sùn má ti ẹ̀wọ́ orí kó tó di Sunday tó ń bọ̀ wàá gbalé rẹ̀ fọkànbalẹ̀ kó wàá gbalé ẹ̀ ó ní bí ìyá ẹ̀ bóun ṣe ní pé òkè tí ẹ̀ sì ní ó dáa náà ìyá ẹ̀ dẹ́wẹ̀ ìyá ẹ̀ bá lọ ó ní tó ṣe kúrò mẹ́ báyìí ó ní àti ṣeun ẹ mọ̀ tí mo ṣe bí ìyá ẹ̀ ṣe lọ báyìí òun sọ fáwọn olóòtú ẹ̀ pé òun fẹ́ sùn mọ́jú ni òun tilẹ̀kùn lẹ́yìn aago 11 àjọ Monday lòun tó lajú ó ní gbogbo ara òun dá àwọn okòwòkò ni òun tó pé òun ṣiṣẹ́ wàhálà ìjọ Saturday òun tó wá bọ́ sí diobo ó ní kì í ṣe pé dídó ní kinní o tí ẹ máa pariwo gbámọ́ dáadáa ibẹ̀ tí ẹ máa pariwo gidi gan gbẹ̀tọ̀ wọn á ṣe ìjọ Monday fóun náà ló jí mi ò tí ì rí ẹdín ní gàrẹ́jì ṣé kò sí oníwúrẹ̀ òun ni ọ̀lẹ́ tó bá ti dé kó wá níbo ṣe dé gàrẹ́jì òun yọ kọlọkọlọkọlọ lọgọ́ mọ́tò òun lọ lójú tó ń fẹ́ lójú torí oníṣẹ́ kan tó ń ṣe kù òun lọ ṣiṣẹ́ yẹn bóun ṣe parí iṣẹ́ yẹn tó ń dé ní síbẹ̀ ní 6 o'clock because òun ò jẹ́ kí iṣẹ́ yẹn pẹ́ ìyẹn sọ pé kí ló ṣe é kí nìkan àwọn fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ló máa wálé but room safe ló kó wa wọ́n à face me and face you òun náà ti gbọ́ òun dẹ̀ wà lóun àgbálẹ̀ kí lóun gbálẹ̀ fún báyìí ní àtìṣe every Sunday gbàmí alẹ́ báyìí ní ìyá ìmọ̀ tí ìyá ìbá ti close alẹ́ ló máa wá kúrò ó di àárọ̀ Monday ìyá ò tó lọ gbàmí ìràwọ̀dẹ Sunday ló máa tó lọ kò wá sáyè fún pòun tí ẹ fẹ́ ní girlfriend tó fẹ́ máa wọ́n wá kò yá yóò tiẹ̀ rántí pé ọmọ yìí náà tiẹ̀ máa ní girlfriend o torí kò ń ló gbalẹ̀ yẹn ó lóun mọ nǹkan tó ń ṣe ó lóun ya owó òun ló gba ilé mi síbòmí òun ló gba ilé mi tóun fẹ́ máa gbé láyé òun ló gba ilé mi síbòmí òun wá ibi tó ń yá yẹn gbà fóun nígbà tó wọ ọdún kan parí mo sọ fún yẹn pé kí yẹn má tó wọ ọdún kan sẹ́mi pé òun fẹ́ kúrò ńbẹ̀ yẹn wọ́n á ní kí ló dé ibẹ̀ wọn kò ní òun fẹ́ kúrò ńbẹ̀ pé ibẹ̀ yẹn ò gbà wọn ó ní wọn àpá sẹ́kọ̀ tó lòun lọ gbà sí tó ń gbalẹ̀ sí o pé ibẹ̀ yẹn ò gbà wọn ò fẹ́ kúrò ó ní kó òun bóun ti fẹ́ sọ fún yẹn pé màmá mo fẹ́ ní girlfriend mi fẹ́ wá mi wá o ó ní nímọ̀nà ó yẹ kí yẹn mọ̀ pé òun máa lẹ́nu tó máa wó òun wá oníṣòwò rọ́ṣà ń lọ bẹ́ẹ̀ níbo ìjọ kan nìyẹn bọ́mọ ìyá ìṣe pé òun yẹn ẹ̀ ló ibo lòun wà mo bá ní mo wà ń gáréjì tí ó sì òun fẹ́ rí mi òun fẹ́ rí ẹ òun fẹ́ rí mi ó fẹ́ rí mi ó dáná mo wà ní gáréjì o wàá bá mi bó ní rárá o tó ń bá wa mọ́ mi òun máa rí òun pé kí àwọn pàdé níbi báyìí ó náà bá lọ pàdé ẹ̀ nípa táwọn débẹ̀ ó bá ní oyún ọmọ tó àkọ́bí òun tó ń kọ́kọ́ bí ìwọ ló ní o tó bá rọ ọmọ yẹn wàá mọ̀ pé wọ́n ló lọ́mọ ní òun ló ń lọ́mọ àkọ́bí ẹ̀ tó kọ́kọ́ bí èmi mo ní láti ibo síbo ibo mo ti ná ọmọ ìgbà tó kọ́ mọ̀ pé mi mo lọ́mọ kí ló tó lọ́gbé fóònù mi ó ní ọkọ òun ti mọ̀ lẹ́yìn kó òun á sọ fún ẹ ìwọ ló ní o ìwọ ló ní ìgbà tí mo dẹ̀ lóyún tí mo mọ̀ pé mi ò mọ bí oyún ṣe jẹ́ pé ìwọ ló lóyún mọ̀ mi sọ pé rárá o wọ́n ṣe máa gbóyún fún ẹ ìwọ tó ti rí jẹ ìwọ tó ti ṣe kíní kan pé òun ló lóyún òun ní ok ní ìsìn báyìí olówó lòun lóyún ó wà ní ọkọ ó ti bí ọmọ kan sí ó di ọmọ méjì ó wá lòun olóko ẹ ti mọ̀ ṣé o fẹ́ kúrò ní ọkọ ẹ wá fẹ́ òun ni àbí kí ni ọkọ mi ṣáà ti mọ̀ wàhálà tí ń ṣe nínú ilé wa o ó lè ló máa lọ ṣe DNA fọ́mọ kìnìkan ẹ lọ ṣe DNA fọ́mọ o tẹ́kọ̀ òun lóyún ò ní gbóyún lọ o ọ̀rọ̀ tó ń bóun sọ yìí kò wọ́n létí o kò tó wà bẹ́ẹ̀ ni pé kí n tó lọ sọ fún mọ́mì mo ní kí wọ́n á sọ fún ẹ náà ìwọ ló lóyún o ìwọ ló lọ mọ́ o ìwọ ló lọ mọ́ o kọ́mídẹ̀ tí máa mi fà wàhálà o nígbà tí ẹ máa pẹ́ díẹ̀ kò sí kan tó kàn mí pẹ̀lú yẹn òun bá kúrò ńbẹ̀ wọ́n ní báwo ló ń ṣe fẹ́ ṣe ọmọ sọ pé òun ló ń lóyún òun sì ń bá yà sùn ìyá yẹn lè kò fẹ́ fóun sílẹ̀ wọ́n lè yẹ pọ̀ níbi pé tó máa ń pàmò bọ̀ ń sáà tó ń pa màmá ó rẹ̀ mí sáòdì o alájẹ má wà ń sáòdì bí a tó bá di Sunday kẹ máa bọ̀ a ní kí ló wà ń bẹ̀ mí ní kó fọwọ́ kàn mí màá kàn sùn sẹ́gbẹ́ ẹ ní
ó yàn pé irúfẹ́ wo nìyẹn ṣárúgbó ló máa nífẹ̀ẹ́ tòun ni ọmọ ẹ lóun fẹ́ fẹ́ òun ni kó má gbòyìn fúnlẹ̀ fóun ó dẹ̀ ṣé ìyá ìfẹ́ máa lo star òun ni ó ní bóun ṣe onídọ̀yọ̀ kan bá ṣe dénjọ sáwọ́dẹ nìyẹn tó ń wọlé báyìí bó ṣe fọwọ́ fà òun báyìí ìyá yìí fọwọ́ fà òun ní ṣòkòtò ló fọwọ́ fà òun ló kó kí ló dé kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣe ẹ ní ṣé mo ṣe kí ni màmá ẹ fi kó mi sílẹ̀ jàre kí ni mo gbé lé náà ẹ kò ní ọ̀la tó pẹ́ ẹ lè gbalé ni ó ní bó ṣe máa sọkọ nìyẹn ó ní ẹrù ti kú mbẹ́ o but òun kàn máa sọ ọ́nù kí ni áńgà tó máa ń kàn máa rògbìn yẹn tó ti ṣẹ́ẹ̀tì nílé kan òun kàn wọ tọ́pù kan bẹ́ẹ̀ ni òun kàn lọ ni pàtó òun kú òun bẹ́ẹ̀ òun kàn lọ sí kìnìún ni pé kí ni o gbélé náà ó ní òun kàn lọ sílé òun lọ́hùn nǹkan tù ìyá ẹ̀ pé tílẹ̀ fi mọ́ ni ìyá ẹ̀ pé tílẹ̀ fi mọ́ ni òun àlọ́ rí ìyá ẹ̀ mọ́ òun ò lọ rí òun ò jẹun lọ́dọ̀ wọn òun ò rí wọn ó ní ìgbà tó wáyà bó ṣe lọ fọjọ́ òun sùn ọ̀gá tó kàn òun níṣẹ́ nìyẹn pé òun sá fóun wípé kan sọ fóun pé kóun á rí wọn wọn ní pé ọ̀gá wa pé òun pé àwọn bíbà ẹgbẹ́ kí ló wà láàrin ìwà àtàlájà ọ̀pàdájà lámọ̀ làwọn abèrè ẹ̀ wọ́n sọ pé òun sá fáwọn pé kọ́ kìlọ̀ fún ẹ òun forí ọkà ọmú òun forí ọkà ọmú ẹ má da ẹ ló ń jàre wá ń bí nítorí bá da wà àtàlájà papọ̀ ẹ lọ yanjú ẹ o bó sọ pé òun forí ọkà ọmú yẹn òun forí ọkà ọmú lóòótọ́ ni o òun wá ní ẹ gbà mí kẹ́ ẹ̀ òkè òun máa lọ rí wọn bó ń ṣe lọ bá wọn nìyẹn kí alájà gbókúlẹ́tẹ̀ ń fi jẹ́ mi sọ̀gá mi pé mo forí ọkà ọmú òun forí ọkà ọmú ni mo sọ fún ẹ òye sọ pé ò ṣe mọ́ òfin mílẹ̀ sínú ilé okúrò nílé láti gbà yẹn wọn mo pè é pé kò gbé kọ́ọ̀lù ó bá mi sọ̀rọ̀ mọ́ àmọ́ alájà ṣé bí ọmọ yín sọ fún yín pé mi mo ní oyún oyún àkọ́bí òun ṣe máa lẹ́ẹ̀gbọ́ sí i ni ọmọ yín dẹ̀ sí pé ó sọ fún pé mi mo lọ ọmọ tó wà lọ́wọ́ òun ó pè é pé òun ni Faruku ó pè é nígbà tí mo kìlọ̀ fún mi kókó má dán wò ó pè é ó kékeré tẹ̀ fẹ́ gbà ń bẹ̀ ọmọ yín lóyún fún mi ẹni kó má gbé fún mi ọmọ yín lọ fọkọ mi ẹ̀yin wá bá mi lájọṣepọ̀ ọmọ yín tí wàá pè yín pé ọkọ òun ti mọ̀ wípé èmi ni mo ní ọmọ alájà tẹ̀ wá bẹ̀rù Ọlọ́hun ó kékeré fẹ́ kí n ṣe báyìí ẹ̀yin bá mi ń sùn ọmọ yín bímọ fún mi kí lè fẹ́ kí n ṣe tọ́ máa sọ nísìn wọ́n á ní pé ọkùnrin ló bayé jẹ́ kíníkan ló bayé jẹ́ mo dẹ̀ sọ fún mi ní pé mi ò ṣerú eléyìí mi ò ń fàgbàlagbà mi ì bá gbàlagbà sùn rí ẹni ayé ń ṣerú ẹ̀ fẹ́ fi bàrẹ̀ àjọ ayé tòun jẹ́ ẹ wá lọ́n fẹjọ́ òun sọ̀gá òun tí bá tó fẹjọ́ òun mi sùn èèyàn káàkiri sí máa sọ fún ogun tó ṣẹlẹ̀ láàrin mi àti yín o ó ní wọ́n bí ọ dáa ogun yẹn tó ń wà yẹn tí ń bá wọ́n bí ẹ dáhùn ní pé ok ẹ fẹ́ gbé lọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi náà níyà mi náà máa pè yá mi wá fún yín ó ní mo ṣe gbéra nìyẹn wọ́n bá lọ pé wọ́n bá lọ bá wọn mi òun màámi wọ́n rojọ́ fún wọn láti ìbẹ̀rẹ̀ bóyá ìṣẹ̀lẹ̀ àwọn ní ọmọ oníjẹkújẹ ní ẹ o wọn kọ́ tó ṣe òun bọ̀ wọ́n ní bí ọmọ àwọn ṣe wá nìyẹn bàbá mọ́mí àwọn wá síbẹ̀ wọ́n kí wọn ẹ káàbọ̀ ẹ sí nǹkan alájà yìí ni mo wá rí èmi nìyá alágbẹ́jọ́ kíníkan èmi nìyá ẹ̀ ó dé sàyẹ̀wò ogun tó ṣe láàrin òun àti fún mi bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe wọléwọ̀de ayé ògùn fẹ́ rú ẹ̀kú kò sì jẹ́ tuntun àmọ́ nígbà tó ti sọ pé ọmọ yín ti wá bímọ fún yẹn kò yẹ kí irú ẹ̀ tó máa ṣẹlẹ̀ mọ́ ó sọ pé òun ò ṣe kò yẹ kí irú ẹ̀ tó máa ṣẹlẹ̀ mọ́ ó ní òun sáà bí mọ́mí wa ní pé kóun jáde àtàlẹ́jà àjọ sọ̀rọ̀ ọmọ yẹn sọ̀rọ̀ bóun ṣe wọlé ní alájà kan ni ó máa dáa fún ẹ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà ògùn òní fẹ́ jẹ́ ẹ̀wẹ̀ òní ṣìrìn òní sì jẹ́ wo àtẹ̀ní lọ mo yọ̀ǹda òótọ́ lọmọ òun sọ fún òun pé Faruku wọ ló ní nígbà tó lóyún mo sọ pé ṣé wọ́n nìkan ló ń bá a sùn ni ó ní wọ́n nìkan kọ́kọ́ òun lẹ́lò ní kó lọ gbé fún yẹn pé ò tí ì lówó lọ́wọ́ ò tí ì lè bọ́ inú ara ẹ gan amúkọ́tọ́ ọ̀rọ̀ tó wá rí bó ṣe rí tọkọ ẹ ti mọ̀ pé Faruku ń sọmọ òun pọ̀ mọ́ rẹ ni àbọ̀kọ ẹ sọ̀rọ̀ Ọlọ́run àjọkọ òkè gbọ́ tọkọ ẹ bá gbọ́ wọn á parí bọ́kọ ẹ bá sì gbọ́ Ọlọ́run kọ́ pé ìwọ náà sáré sọ pé fẹ́ fẹ́ mọ́ nísìn so ọwọ́ ọkọ ẹ náà tó bá tí ó bá gbẹ́bẹ̀ fáin tó bá dé gbẹ́bẹ̀ Faruku ó mọ̀ tọ́jú nǹkan rẹ̀ ó mọ̀ sanwó iléèwé rẹ̀ ó mọ̀ tọ́jú ọmọ rẹ̀ náà ni ó ní mọ́mí wa sọ pé ẹ ṣe wọ́n jẹ́ kíra wọn nígbà táwọn àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́mí pé kí lẹ sọ fún ìyá yẹn ó ní kí ni o fẹ́ gbọ́ kí lẹ bá ìyá yẹn sọ ó ní àti ṣeun tí mo yẹn bá yẹn sọ̀rọ̀ yìí ìyá yẹn kò fojú pé ìbálòpọ̀ wò mí mọ́ tí n bá kí wọn báyìí wọ́n máa ṣàdúrà fún mi wọ́n máa kí mi ọmọ wọn kò dé mi ìjẹ́ sọ́mọ pé mi àti ìyá ìjọ lájọṣepọ̀ rí Faruku yẹn mo jẹ́ ń sanwó sukọ́ ọkọ ẹ̀ lé kó lé o ó ní ó gbọ́mọ àlè wa ọmọ kejì yẹn ọkọ ẹ̀ jẹ́ ń sanwó sukọ́ òun náà sanwó sukọ́ ọmọ òun wọn àtọmọ ẹ ìgbà tọmọ ẹ tó ṣe wéréwéré sóhun gan wéréwéré torí àwọn kìlọ̀ fún pé àti ìyá yẹn àtọmọ ẹ ò gbọdọ̀ débẹ̀ mọ́ kí ọmọ ẹ yẹn kó ṣí òbò lẹ́yìn kan kó máa wò báyìí ò gbọdọ̀ gún mọ́ kí ìyá yẹn kó ṣí abẹ́lẹ̀ yẹn kan ó ní ìyá yẹn ò tẹ̀ ní dọ́dọ̀ rẹ mọ́
so wá rí ọmọ yẹn ò gbọdọ̀ gún mọ́ o, gbogbo ìran wọn ò gbọdọ̀ débẹ̀ mọ́. Ọmọ kan tó bí fún ẹ yẹn Ọlọ́run fún ẹ kò rí tọ́ lọ fẹ́ yàwó. Ó ní bó ń ṣe máa rí nìyẹn o. Láti ìgbà yẹn ẹni tí wọ́n ń pè lágbàlagbà Òbò Ifá, ó ní mo máa ń sá fóbó Ifá ni. Láti ìgbà tí ojú mi ti rí nítorí báyìí mo máa ń sá fún Òbò Ifá ni. Òbò Ifá ó fẹ́ ba ayé mi jẹ́, ìyá yìí fẹ́ fi òbò pa mí lẹ́yìn ìgbà tọmọ ẹ̀ bímọ fún mi tán. Òun náà tí wọ́n á fòbò dààmú mi, mo wá ń dò mo rò bí àfà ni mo rí. Àǹtí Ṣeun when it comes to Òbò Ifá báyìí ẹ yọ̀ǹda mi. Ẹ ṣé o, thank you for watching this wonderful story. God bless you.